Yes, ní sùúrù ẹ̀ wọ́n ní ẹwọ́ rẹ̀ 40 years síwájú. Wọ́n ti fi sí. Jẹ́ kó dúró sílẹ̀. Brother. Alpha. Amio. Hello, Barami. Hello, Barami. Let's take a walk. Ṣe wí ìwọ ẹ̀wọ̀, ó ṣe wí ìgbé ẹ̀gbẹ́. Olóyè kàkà dára òfò ni. Ara mi àṣẹ bó ṣe wù mí. Ara mi àṣẹ bó ṣe wù mí. Káà náà dànù. Yes, ní sùúrù ẹ̀ wọ́n ní ẹwọ́ rẹ̀ 40 years síwájú. Wọ́n ti fi sí. Jẹ́ kó dúró síbẹ̀. Mr. Akim, would not put this stuff on that. You have to put one more. Cha-cha. Look for me now. Sotia. Are you ready? Yeah. Huh?
Casey. Casey. Fẹ́mi. Kábíyèsí o.
Mayegun Of Yoruba. Èmi kọ́lẹ́sì. Ẹ̀yin bàbá mi afẹ́jẹ́ Mayegun tilẹ̀ Yorùbá o. Orí kí mú wáyé wá fi hàn nínú o. Wọ́n ní gbogbo àgbo òòṣà. Mo kí ṣàmánú ti àwọn road, àwọn ni wọ́n ṣe títì tí à ń rìn káàkiri. Road union, sorry, chairman road union àti national union àti road union ti ní ìkọ̀ọ̀kan náà ni mo kí gbogbo wa pátápátá. Mo fi ọ̀sẹ̀ kí my brother from another one Magafo àti Efele, my brother Efele, you are welcome, thank you very much. Lẹ́ẹ̀kan sí àfi àsìkò yìí tó kí bàbá wa ẹni ìtàfẹ́ kí Abíọ́dún Ìṣọ̀lá Èjìgbádé mo kí wọn gbọ́ àbọ̀ sí àríwá tẹ́lẹ̀. Mo fi àsìkò yìí mo fi kí èèyàn lọ́jà jẹ́rẹ̀rà. Ẹ káàbọ̀ sí àríwá. Àwọn náà ni èèyàn lọ́jà káàbọ̀ sí gbogbo Nàìjíríà.